Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Lórí Òkodoro Yorùbá tẹlifíṣàn ni a wà tí a ti gbé ń sọ̀rọ̀ báyìí. Ọ̀rọ̀ lórí bí ó ṣe ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́ láàrin ọba wa ọba Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ àti Ṣéhù Tọ́lá Yunusa. Síwájú ohun gbogbo mo kàn fẹ́ yí ojú ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ àwa Christian Association of Nigeria àti Bible Society of Nigeria ti ìlú Ògbómọ̀ṣọ́ látìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ láàrin kábíyèsí ọba wa kí ọba kópẹ́ ọba Ṣọ̀ún ọba Ghandi Ọláoyè àti Ṣéhù Tọ́lá Yunusa ṣé wọn ò rí nǹkan kan sọ sí ni gẹ́gẹ́ bí aṣíwájú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi Bíbélì ṣe àsọ fún wa ó ní gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù àwọn tó ń fẹ́ yóò ṣe rere kí ni nǹkan tí ẹ̀ ń rí ṣe sí gangan gẹ́gẹ́ bí onígbàgbọ́ nítorí pé tá bá máa sọ̀rọ̀ yìí lọ tá bá máa sọ́bọ̀ wọ́n á sọ wípé nítorí pé sífù mamù yẹn jẹ́ mùsùlùmí la ṣe ń ṣe bẹ́ẹ̀ fún wọn ó yẹ ká bá wọn sọ̀rọ̀ ká lọ sí ọ̀dọ̀ ọba wa ọba Ghandi ká rọ̀ wọ́n ká bẹ̀ wọ́n lọ́tún ká bẹ̀ wọ́n lósì yìí pé bàbá ẹ má bínú o ká lọ sọ́dọ̀ chief imam náà ká lọ bá wọn sọ̀rọ̀ yìí pé ìtẹ̀lẹ̀ èèyàn máa ń gbà fún ọba ọmọdé gbọ́dọ̀ pọ́n àgbàlagbà lé ṣùgbọ́n ní àwa ẹgbẹ́ bíbélì yìí a ò rí traces kankan a rí ìgbésẹ̀ kankan ẹ wo àwọn league of imam and alfas káàkiri gbogbo àgbáyé wọ́n dá sọ́rọ̀ yìí ṣùgbọ́n lọ́dọ̀ àwa Christian a rí ìgbésẹ̀ kankan ṣe sí tó jẹ́ látọ̀dọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mo rí ọ̀rọ̀ nígbà tí chief imam tó ń sọ wípé ẹrú kan ló mú ní búgba ẹrú tí àwọn Christian tí wọ́n jáde sí ọ̀rọ̀ yẹn wọ́n sọ wípé àwọn ò mọ̀ pé bóyá controversy kankan wà ọ̀rọ̀ àbòsí ní sà kì í ṣí ọ̀rọ̀ àbòsí ní pé ẹ ò mọ̀ pé controversy wà ní ìlú Ògbómọ̀ṣọ́ láàrin ọba wa àti chief imam ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ dá tó ẹ̀yin Christian Association of Nigeria ẹ̀yin Bible Society of Nigeria ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kẹ́ ẹ má sọ wípé kò kàn mí tá a bá sọ wípé kò kàn mí òjà ẹ̀sìn ń bọ̀ nìyẹn o ẹ jẹ́ ká máa fura. Kábíyèsí ọba wa ọba Ghandi òru mẹ́gẹ́gẹ́ kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba kójó kó pẹ́ o kí olórí kó ṣiṣẹ́ bí bàbá ẹ má bínú sí chief imam wa ọmọ yín ló ń ṣe àbúrò yín ló ń ṣe èèyàn yín ló ń ṣe ẹbí yín ló ń ṣe ọmọ ìlú yín ló ń ṣe ẹ má jẹ́ kí àwọn kan tí wọn ò níran àwọn kan tí wọn ò ní ọlá àwọn kan tí ọmọ ológo jáde láti ìdílé wọn wá fẹ́ máa bá yín láti wá máa sọ wọn ọ̀rọ̀ tí ò tọ́ fún yín bàbá mi tó bá ti wá bá yín fúrú ẹ máa lé wọn dànù àwọn tó wá ń bá yín yẹn wọn ò fẹ́ jẹ́ kí nǹkan dá o nítorí pé àwọn Yorùbá wọn á máa pòwe bàbá ẹ má ní mo pòwe wájú yín o wọn á ní ọba tó jẹ tìlú tòrò orúkọ ẹ ò ní parẹ́ ọba tó jẹ tìlú tòrò orúkọ ò ní parẹ́ sífù máàmù yìí náà aṣíwájú ẹ̀sìn tó jẹ tìlú tòrò orúkọ ẹ ò ní parẹ́ o èyí tó jẹ tìlú òtòrò orúkọ ò ní parẹ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe lórí ẹ o nílùú Ògbómọ̀ṣọ́ yìí àwọn méjì kan ló máa ń pa mí lẹ́yìn jùmọ̀ ọ̀gbẹ́ni kan tó ní ìgbọ́n tó ní lọ́ba níkà àti parako yìí àwọn àgbàlagbà tó jẹ́ pé ó yẹ ká máa bá nídìí pé tí nǹkan bá fẹ́ mẹ́hẹ kí wọ́n máa tún nǹkan ṣe ṣùgbọ́n àwọn gangan la bá níbi ibi ìbàjẹ́ àwọn gangan la bá bẹ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kí wọ́n bà ìlú yín jẹ́ o ẹ má jẹ́ kí wọ́n da ìlú yín rú o ọ̀rọ̀ ìlú yìí nìkan ló ń sọ ní social media báyìí táwọn máa rí àánú Ògbómọ̀ṣọ́ táwọn máa rí sífù mam táwọn máa rí ọba akéde kan kò wá sífẹ̀ẹ́ mọ́ kò sí rẹ̀pọ̀ mọ́ ìlú tí a wà yìí mùsùlùmí gbọ́dọ̀ máa jẹ lọ́dọ̀ Christian kí Christian náà kó máa jẹ lọ́dọ̀ mùsùlùmí ní ìsinyìí ọ̀tá tí wàá wà àti wàá dá wàhálà lẹ̀ bàbá lọ́ba níkà yẹn àti bàbá parako yìí àwọn àgbàlagbà tó yẹ kó máa tún kàn ṣe àwọn ló ń bàjẹ́ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ pé bàbá lọ́ba níkà ẹ pé parako yìí kọ́ má bàlú Ògbómọ̀ṣọ́ jẹ́ kọ́ má tulù mọ́ bàbá wa ẹ̀ṣọ́ wọn òlú Ògbómọ̀ṣọ́ kọ́ má tu ìlú mọ́ wọn lórí
àwọn bàbá méjèèjì wọn kì í ṣàgbà tó dá o ọ̀hún ṣàgbà tó ń tún kọ́ ṣe o àgbà tó ń bá nǹkan jẹ́ ni wọ́n ẹ pè wọ́n kẹ́ bá wọn sọ̀rọ̀. tábánikàwò dáadáa lórí póòsì Akéde Oòduà àwọn Christian ló ń comment bad comment níbẹ̀ ẹ wá sọ wípé kí ìmáàmù kó má sọ wípé ẹrú kan ló múnu gbígbẹrú wọ́n ti rò lọ́sọ̀tún wọ́n ti rò lọ́sọ̀sì wọ́n rí i pé ìlú yìí àwọn tí wọ́n ń bàjẹ́ jù I'm sorry to say àwọn tí wọ́n ń bàjẹ́ tí wọ́n fẹ́ jẹ́ kó dáa tí wọ́n fẹ́ jẹ́ kó lù kó tòrò wọ́n wà. ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹ jẹ́ káwọn aṣíwájú ẹ̀sìn nínú Christian kọ́ bá wọn mọ sọ̀rọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn nínú Muslim kọ́ bá wọn mọ sọ̀rọ̀ wọ́n yé ba gbogbo ẹ̀jẹ̀ báwọn nílùú ṣe rí nígbà tá a bá ń ṣe báyìí tọ́tọ́ wọn Haúsá bá wọ̀lú wa tàbí tọ́wọ́ Fúlàní bá wọ̀lú wa báwọn la ṣe fẹ́ fi ìmọ̀ ṣọ̀kan láti bá wọn jà láti lé wọn. ìmọ̀wò ṣọ̀kan àwa pera wa rẹ́rẹ́ ọmọ Yorùbá ni mí ọmọ kìnìkan ni ẹ kì í ṣe ọmọ Yorùbá dáadáa ẹ kì í ṣe èèyàn dáadáa ẹ kì í ṣaṣíwájú èèyàn dáadáa ẹ kì í ṣaṣíwájú ìlú dáadáa bàbá Lọ́bàníkà àti bàbá Báàkòyí ẹ lọ ronú ara yín wò ẹ lọ ronú ara yín wò ẹ lọ ronú ara yín wò ká bá bẹ̀rẹ̀ sí ní kọ́ mọ́ jẹ́ pé a máa sọ òdì ọ̀rọ̀ sínú ayé yín ẹ má bà ìlú Ògbómọ̀ṣọ́ jẹ́ ẹ má tú ìlú mọ́ bàbá wa ọba Ghandi lórí à ń kìlọ̀ fún yín lìsìn kó tó di pé a máa bí Ọlọ́run tì í ẹ má bà ìlú jẹ́ o ẹ̀yin mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ à ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba ẹ jọ̀ọ́ nítorí ti ànábì ẹ ṣera yín lọ́kàn ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ àwọn àgbàlagbà ṣàṣẹ pé ọwọ́ kan ò gbẹ̀rú dòrí ẹ ṣera yín lóṣùṣù ọwọ́ ọmọ yín ni Tọ́líà ọmọ yín ni Ṣífù Máàmù yìí ọmọ yín ni ọmọ ẹni ò ṣáà lè ṣe ìdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká kó lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì nǹkan tó tẹ̀síwọ̀ ẹ̀ wá yà mí lẹ́nu jù lórí ọ̀rọ̀ yọ gangan ni pé ìdílé Ṣífù Máàmù yìí ẹ̀ tí wàá jẹ́ kọ́ wọn Lọ́bàníkà yẹn àwọn àgbàlagbà tí wọn ò ní rònú ìyẹn Lọ́bàníkà yẹn kò ní làákàyè o pàákò yín àgbàlagbà tí ò ní làákàyè ẹ̀ ń jẹ́ kí wọ́n máa fọwọ́ rìn yín dì wọ́n wá ń fi ń ga bírèèní wọ́n wá ń da ẹ̀sìn rú nítorí pé ìjẹkúnjẹ tí wọ́n ń jẹ ní mọ́ṣáláṣí Central Mosque yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Ṣífù Máàmù jẹ kán rí jẹ ẹ̀ ń powó òòlù ẹ̀ ń ná jẹ ṣé ó dáa bẹ́ẹ̀ orí ìlú ló máa mú yín nítorí pé Tọ́líà ò jẹ́ kẹ́ ẹ rí jẹkújẹjẹ mọ́ Ṣífù Máàmù ò jẹ́ kẹ́ ẹ rí jẹkújẹjẹ mọ́ sọ pé ẹ má jẹ́ ká ṣe irú nǹkan báyìí ẹ̀yin ò tí ẹ ronú pé òkè o àwọn ọ̀dọ́ ẹ yẹ ká gbé ètò kan jáde fún wọn bóyá máa empower wọn ni o ẹni tí ò bá níṣẹ́ kán ní kó lọ kọ́ṣẹ́ ẹni tó ti kọ́ṣẹ́ bábà ẹ ra clipper fún ẹni tó ti kọ́ṣẹ́ organizer ẹ ra machine fún ẹni tó ti kọ́ṣẹ́ tailor ẹ ra machine fún kó máa fi ránṣọ ẹ̀yin ò rí yẹn kẹ́ẹ̀kọ́ pawó kẹ́ẹ̀ náà ni Ṣífù Máàmù ìwádìí ó wá ní ká má ṣe irú ẹ̀ mọ́ inú wa ń bí yín ẹ wá ń gbógun dìde ẹ wá ń gbọ́tẹ̀ dìde ní agbára Ọlọ́run ní agbára Elédùmarè pé Ọlọ́run ò ní fún yín ṣe Ọlọ́run á mú Ṣífù Máàmù yìí á mú borí Lọ́bàníkà Ọlọ́run á mú Ṣífù Máàmù yìí á mú borí bàbá Páàkòyí ìlú Ògbómọ̀ṣọ́. mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ̀yin ẹbí Yúnísà Tọ́líà ẹ fọmọ yín mọ́ra ẹ má jẹ́ kẹ́ni kan kó wá bẹ bí yín jẹ́ ẹbí tiwọn kò dáa ẹ ṣe àgbọ̀ jẹ̀bi ó tó bí oṣù bíi mélòó kan sẹ́yìn tí bàbá Lọ́bàníkà jáde pé òun ti kọ̀ lọ́mọ tí ọmọ rẹ ló ń kọ̀ lọ́mọ ó ti gbègùn lórí látọ̀dọ̀ bàbá ẹ̀ ó ti gbègùn lórí látọ̀dọ̀ ìyá ẹ̀ ẹ sì ń gbọ́rọ̀ tọ̀dọ̀ ẹ̀ Yúnísà ọmọ yín ni o kì í ṣọmọ àlè o kì í ṣọmọ ọlọ́mọ o ẹ fọmọ yín mọ́ra o ẹ̀tọ́ ìdílé yín ẹ fẹ́ jẹ́ kó gbé lọ síbòmí tí Ṣífù Máàmù yẹn bá kó nídìílé yín ó ti dègùn kò tún ní padà sí ìdílé yín mọ́ tí Ṣífù Máàmù Ògbómọ̀ṣọ́ yẹn tó bá kúrò nídìílé Yúnísà Tọ́líà kò ní padà sílé yín mọ́ nítorí pé ẹ ti jẹ́ kí ará àta ẹni tí ò ń ṣe bí yín kó wá máa fi ń ga bírèèní ẹ̀yin ní ẹ̀ṣọ́ pọ̀lọ́lẹ̀ olú ọmọ ẹ̀tẹ̀lẹ̀ olú ọmọ Yúnísà olú ọmọ ni Tọ́líà olú ọmọ ni ṣé mo jẹ lọ́wọ́ ẹ̀ ni ṣé mo gbàjẹ́ lọ́wọ́ ẹ̀ ni ààrẹ rí àmọ́ra wa rí ṣùgbọ́n ẹni tí à ń sọ yìí ó jẹ́ ọ̀mọ̀wé educated person Tọ́líà educated person very intelligent man very intelligent cleric man ẹ jẹ́ ká tẹ̀lé ẹ ò tẹ̀lé ẹ wá ń gbógun dìde ẹ wá ń gbọ́tẹ̀ dìde ní ọmọ yín ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ Ọlọ́run adáríjì yín ẹ pe Tọ́líà ìfàmọ́ra ẹ parí gbogbo nǹkan tó bá wà láàrin ra yín lágbá Ọlọ́run ìdílé yín ò ní tú. Ṣéhù Tọ́líà ẹ̀yin náà mo fẹ́ bá yín sọ̀rọ̀
nítorí pé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ látàárọ̀ ká má rọrọ̀ tìrí náà sọ ẹ̀yin náà jẹ́ kí wàásù yín kó máa ṣe díẹ̀díẹ̀ àwọn àdìsí tẹ máa ń mú wá yẹn ó máa ń jọ kọ̀ǹpóòsì ẹ jẹ́ kí wàásù yín kó máa ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí wàásù yín kó máa ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí wàásù yín kó máa ṣe díẹ̀díẹ̀ lágbára ọlọ́run ipò ọlá tẹ wà aṣíwájú tẹ wà ọlọ́run ò ní gbà mọ́ yín lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá yín ọlọ́run á mú yín borí wọn gbogbo olú Ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀kan sí abẹ́yìn àrò yẹn má jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ bàjẹ́ abẹ́yìn ọlọ́run ò ní balẹ̀ àtọ̀nà yín jẹ́ ẹ máa tẹ̀lé wa lórí Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ subscribe fún wa ẹ bá wa wò ẹ comment ẹ bá wa share lágbára ọlọ́run tí ní yóò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ajílété ó dàbọ̀. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.